títí di àsìkò yìí ó ní gbajúgbajà obìnrin olóṣèlú ìpínlẹ̀ Èkó ni tó tún jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí àwọn iṣẹ́ ìdàgbàsókè èyàn the Special Assistant to the President on Sustainable Development Goals èyàn arábìnrin Adéjọkẹ́ Òrèlópé Adéfúlérè. Títí di àsìkò tí à ń sọ̀rọ̀ yìí ni màmá náà ló máa sì wà nínú ìbànújẹ́ pẹ̀lú bí ọmọkùnrin ẹ̀kan ṣoṣo èèyàn dókítà Olúwafẹ́mi Adéfúlérè bó ṣe jáde láyé tó sì jẹ́ pé ìlú Dubai lórílẹ̀‐èdè United Arab Emirates ó ní wọ́n ní ọkùnrin náà inú dákẹ́ sí tó jáde láyé sí ní inú ọ̀sẹ̀ tí ó kọjá yìí. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé iṣẹ́ abẹ kan ní Olúwafẹ́mi Adéfúlérè inú lọ fún ní ìlú Dubai lórílẹ̀‐èdè United Arab Emirates. Bẹ́ẹ̀ la gbọ́ pé lásìkò iṣẹ́ abẹ náà ní ẹlẹ́mìí má gbà tí Olúwafẹ́mi tí òun náà jẹ́ dókítà tó ń ṣiṣẹ́ takuntakun ní ìlú London ìyẹn lórílẹ̀‐èdè United Kingdom tó sì jẹ́ ìpè ẹlẹ́dẹ̀ èèyàn pé ó jáde láyé. Ní kété tí òyìn ìbànújẹ́ tó ti jáde nínú àwọn èèyàn ni wọ́n káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí ń bá Adéjọkẹ́ Òrèlópé Adéfúlérè nígbà tí ń bá màmá náà kẹ́dùn nítorí wọ́n ròyìn pé inú ẹ̀ bàjẹ́ kọjá sísọ nítorí pé bàbá bá ń fọmọ́ tọrọ ọmọ alálùbáríkà ni wọ́n pe Olúwafẹ́mi Adéfúlérè. wọ́n ní ọmọkùnrin náà wọ́n ní kì í tiẹ̀ wò pé ìyá ẹ̀ jẹ́ èèyàn ńlá àti olóṣèlú wọn ló níwà tẹríba àti ìwà ọmọlúwàbí púpọ̀. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó mọ̀ wọ́n ròyìn pé bàbá ńlá ọmọlúwàbí àti èèyàn dáadáa ni. Kódà wọ́n ròyìn pé ẹlẹ́yinjú àánú ni Olúwafẹ́mi Adéfúlérè. wọ́n lọ́pọ̀ àwọn èèyàn ni ló ti ràn lọ́wọ́ nípa ètò ìlera lọ́fẹ̀ẹ́ tí ó fún wọn ní ìtọ́jú ọ̀fẹ́ tí ó tó fún wọn lówó láti ràn wọ́n lọ́wọ́ láti lè tọ́jú ara wọn. Ṣùgbọ́n ikú òjijì ọkùnrin náà ó mà dá ìbànújẹ́ ńlá sí Adéjọkẹ́ Òrèlópé Adéfúlérè. Eléyìí ló sì tún jẹ́ kí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó tí Adéjọkẹ́ tí ó jẹ́ ọ̀kan pàtàkì lára wọn kó fàtẹ̀jáde síta nípasẹ̀ agbẹnusọ wọn ọ̀gbẹ́ni Ọláṣẹ́yẹ Ọládẹ̀jọ tó sì jẹ́ kó di mọ̀ pé ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ pátápátá gbà nínú ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ikú òjijì Olúwafẹ́mi Adéfúlérè. Bẹ́ẹ̀ ni wọ́n gbàdúrà pé k'Olúwa ọba kó tu Adéjọkẹ́ Òrèlópé Adéfúlérè kó tù nínú. Títí dàsìkò yìí ní làwọn èèyàn náà sì ti ń ṣàbẹ̀wò sí Adéjọkẹ́ láti bá a kẹ́dùn. Bẹ́ẹ̀ la gbọ́ pé Olúwafẹ́mi Adéfúlérè ó fi ìyàwó àti àwọn ọmọ sílẹ̀ sáyé. Fún àwọn tí kò bá mọ̀ yàtọ̀ sí pé Adéjọkẹ́ ó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún Tinubu òun náà ló tún jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún ààrẹ àná olóògbé Muhammadu Buhari. Ipò tó sì wà fún Tinubu náà ló wà fún Buhari nígbà náà. Bẹ́ẹ̀ ló tún ṣe igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó láàrin ọdún 2011 sọ́dún 2015. Bẹ́ẹ̀ ó tún ṣe kọmíṣánná ọ̀rọ̀ àwọn obìnrin àti ìléṣẹ̀wọ̀gbó ní ìpínlẹ̀ Èkó láàrin ọdún 2003 sọ́dún 2011. Bẹ́ẹ̀ ló tún jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ọmọ ẹgbẹ́ àgbà APC ìpínlẹ̀ Èkó ní Government Advisory Council GAC tó sì jẹ́ adarí àwọn olóṣèlú lágbègbè ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ tó tóbi jù ní ìpínlẹ̀ Èkó.